Almaroof ọba tiwa. Mo ní ta ló sọ pé ó ní bàbá. Mo ní ta ló sọ pé ó ní bàbá. Káyì àní bàbá. Please ẹ bá mi ṣe. Ọba o ọba. Please all members of NIC conference should please come forward while I hand over the mic to His Royal Highness Ọba Almaroof Adekunle Agbaye Adalesa ẹ ṣé gan ni sir. Ẹ bá wọn ṣáwọn látẹ̀wọ́ kọ́ àti ẹni respect mo ṣe torí pa wà á lo òyìnbó. Praise the Lord. Hallelujah. Praise the Lord. The Lord is good. All the time. A'udhu billahi minash shaitani rajim. Bismillah. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ojúbà gbogbo obìnrin pátápátá. Ẹ̀yin tẹ́ ń bá ọlọ́jọ́ orúkọ pọ̀. Ọba Àjọkẹ́ ayé Àṣàkẹ́ ọ̀run. Bí a bá ní ká wo population ló léyìí. Tí obìnrin ọba pọ̀ jù wá lọ, èsì ni. So mo dúpẹ́ pé ẹ káalẹ́ olórúkọ ìyá mi gbà kọ́kọ́ ta sí náà Fẹ̀yìntọ́lá àbí. So èmi ṣe His Royal Highness. I'm Royal Majesty. I'm not a vice chairman. Ọba tí mo study fún ni vice chairman. So ó ní ọba Ezekiel, ó ní ọ̀rẹ́ mi dáadáa. I'm supposed to have been in Nigeria, but the virtue Penny is the one tí wọ́n pè sóde yìí. Ibi ti parí assignment mi last fortnight ago kéde tó lọ sí Portugal. Ibi overtime lè ní ló báyìí. So ìdí mi dùn pé ojókòó ìyá mi o, ọgbà lọ́fẹ̀ẹ́ ló fò lọ́dọ̀ mi. Mo kí gbogbo wa kó ọdún gan-an. Bẹ̀rẹ̀ látòrí president. Ẹ̀mí àgùn ò ní ṣìṣe onídọ́ra ẹ lójú tó fi gbórí gbogbo mẹ́mbà pátápátá àti onírúfọ̀ funfun àti gbogbo pátápátá èyí rà ọdún orílẹ̀ ẹ̀mọ́ bá dé bẹ̀rẹ̀ ṣùgbọ́n ló yìnbó ní sí psychedelic system wà àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run sì jẹ́ gbogbo ọ̀nà yóò lè pọ̀ dàgbà lára gbogbo wa pátápátá. Bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Òkìyàn Èjìgbò mo kí i dáadáa torí títí ẹni mẹ́tàlá lọ́dọ̀ mi olólóko ọlọ́bálóko àti rẹ lọ́dọ̀ àbúrò rẹ lọ́dọ̀ bẹ́ẹ̀ ni aṣáájú náà Ọlọ́run ọba yóò wà pẹ̀lú gbogbo wa gbogbo yín pátápátá ẹni jẹ́ péré èkóró ayé o àti president náà torí ìgbà tí mo kọ́kọ́ wá sí France ní bí ọdún mẹ́ta sẹ́yìn àbí mẹ́rin àwọn ni wọ́n gbà mí lẹ́yìn lálejò kò sígbà tí mo lọ sí embassy tí mo ní problem pẹ̀lú any visa in the world. This is not my first time of coming to France. No second is going to be the last. Amen. I have multi-purpose visa at any given time to many countries. So I'm so delighted to see all of you because it's not only Yoruba assignment, it's committee of friends. We have Igbo, Indigo, Kedu, and we see some Yoruba people, some Deltans, where I can say I originated or worked for solid 35 years. That is NNPC. Yoruba Segwari. So I'm so happy that all of you belongs to one family. It's not only Yoruba assignment today or merriment night. It's for the entire Nigeria and diaspora. I've heard from a grapevine that come 2020, there's going to be Africa 2020, of which all of you partake very well. I look forward to being in your midst. The Nigerian government should ensure that they promote unity in diversity
and ensure that we foster the relationship very well. I'm supposed to speak Yoruba, but by virtue of lingua franca, the civilization, I want everybody to hear my information very well. Hence, I have to speak English very well. Kò sí ọmọ tí ò gbọ́ Yorùbá ní èyíbó nísìnyí. Undermining, we have to ensure that you promote our native language by having different Yoruba school, Hausa school, Spanish school, every other language. So hence, we expect that our Yoruba language should be well promoted. We should have Yoruba school as well. Not only in France, we will be preaching it all over different countries, because Yoruba and the other nations, we are very many in the universe. Because Yoruba alone, we are more than 444 million throughout the whole world. So there is no way we can reach that they can say who is Yoruba, who is Hausa, and who is Igbo. We thank God that at least all over the whole world we have recognition. So tonight, being your merriment night, I want to ensure that you will embrace yourself. Anyone that is having any anchor with other parties, you should rest your anchor and let's believe that Agbajowo ni Afisoya, in unity with the divide. Whenever there is any grievances among any person, endeavor to forgive each other, so that we should have leaders that they should be able to represent you very well, both in the embassy and the diaspora, not only in Nigeria. Within France, you should have people that should be your spokesman. So hence, if there is anything that is going wrong, endeavor to give leaders, and all of you cannot be the same ambassador. Some people are bound to be your spokesman and your spokeswoman. Kò sí ìgbésẹ̀ gẹ́gẹ́ fẹ́ ṣe gan nísìnyí tó wù ní síbẹ̀. Ibi tó kù nídẹ̀ tó lè wọ̀ gangan ọkùnrin lè má lè wọ́n gbà mí. And the adage has changed. What a man can do, a woman can even do it better. Of which we are starting to challenge that statement. Torí wọ́n máa ṣe dáadáa, àmọ̀pá máa dọ̀bálẹ̀ lórí wọn. Àwọn náà máa kólẹ̀ fún wa, àbí bẹ́ẹ̀ kọ́ ìyá wa. So inú wa máa dùn gan-an. Ẹ̀yin tí ẹ ti jẹ́ executive officers, iṣẹ́ ló ń déwájú yìí. Ẹ̀ẹ́dún mẹ́wàá tẹ́ ẹ ṣe ní jọ́dún tó máa Ọlọ́run ní fíyàn fi pa. Iwájú dọ̀ pọ́sibí tí wọ́n máa rí sí. Gbogbo ohun tí ẹ mọ̀ fi ṣe àgbàlagbà Ọlọ́run á pèsè fún. Gbogbo ẹni tí ó bá fẹ́ kù díẹ̀ káàtó inú mi dùn pé ọmọ bàbá Fájẹmí Rókùn wọ́n wà ní báyìí, wọ́n ní láti London ni wọ́n ti wá. That shows there is unity. Ọ̀rẹ́ mi tó yẹ kó wà níbí náà lẹ́nu ó bẹ̀ ló ní kábíyèsí Olúfọ́n sojú kò sẹ̀yìn fún mi. Ìṣe fúrẹ́ tó ṣe pé ní bí mo wà ní kọ̀rọ̀kọ̀rọ̀ ìyàwó anyway, the highest kìíní ti sọ ní pé ní jẹ́ kí n release kìíní gbé mi sọ kalẹ̀. So ti yé báyìí, so I dare not disobey him. He's my close friend and he's an eligible, hardworking, dedicated Oba. Very epoch, very a great guy that is not going to leave us to overgate the school right now. Ọlọ́run ọba tó tẹ́ mọ́ ṣe ojú òní á tẹ́ mọ́ ṣe nígbòrò ayé lójú gbogbo yín pátápátá. Akọ́tẹ́ fi ṣàǹkóyè náà kò ní fi di ẹrù yín padà sí Nàìjíríà. Ní Chicago ẹsẹ̀ yín lẹ fi nìwá síbi ẹsẹ̀ yín lẹ fi máa rìn padà. Ọwọ́lá aláwọ̀lá kò wáta iye lábìlá ilé ilẹ̀ àzí. Ọlọ́run ọba gbogbo tó dún nínú obìnrin dédélẹ̀ kọ́kọ́ nípa ẹ máa nípa dáadáa. Kò sí ẹni tí ò ní mo wí jọ̀pọ̀ omi láàbù jẹ́ láàbù pẹ̀lú òkú ọlọ́run omi náà sì lọ́pọ̀ jù nílé ayé, omi náà sì lẹ́ máa fi dára dáadáa. Ẹ dákun ẹ títí bá ń bí kọ́mọ náà ti gbé ní aró obìnrin ló ti jáde, aró obìnrin sì ni omi wà. Wọ́n á ní omi níwọ̀nba
ẹ̀jẹ̀ ó jẹ títí omi ó kù jẹ títí ẹ dákun I'm appealing to you you should all endeavour to be your brother's keeper tí ẹ bá gbọ́ ọ̀gá tó ní kan bá sọ nípa ẹnì kejì ẹ̀ẹ́dẹ́gbẹ́ nìkan kàtà kó bí lè rí pé dákun bá wà ní tóòrò torí pé kò lè ṣe kọ́mọ̀sì rúmọ̀ ìnáyí rúmọ̀ ní àlùsẹ́ńtẹ́tọ̀ ó ní ẹ bá ṣe ṣe tọ́tọ́ tẹ̀jọ́ mọ́ bẹ́ẹ̀ ẹ̀yin àgbàlagbà ẹ̀kọ́ orúkọ tẹ́ bá ń sọ̀rọ̀ I'm happy I'm so happy pé ẹni tó ti wà níbi àfáàbà kan 1968 ti wà mí nínú yín ó lè gbogbo ní ẹlẹ́pìtàn France dáadáa airport tá a rí wò tó ń pariwo nísìn aláwọn ọmọ Nàìjíríà tó wọ́n lè sọ pa ìtàn ẹ̀ náà ọlọ́run ọba yóò jẹ́ kó ọmọ Nàìjíríà ní airport ní France náà bó ti wà ní Ghana pẹ̀lú ògùn ọlọ́ ẹ̀ní kó sọ́nà bí ẹ fi o lórúkọ Jésù Kristo àdúrà yẹn á gbà o lórúkọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam àdúrà yẹn ó gbà o ìyáfẹ́ ìtọ́lá ìwọ náà ò lè ní á o ò ní jọra rẹ lójú o ọwọ́ láwọn tó ní wákàtí ọ̀wẹ̀ ọwọ́ la gbogbo àṣetọ́ wà níwájú rẹ torí àṣẹ bíi mẹ́rin ìwọ nìkan kó dání tí báyà bẹ́ẹ̀ tí kò bẹ́ẹ̀ tí sàlẹ̀ bẹ́ẹ̀ ìlú kọ̀kẹ́rin fún mi bẹ́ẹ̀ àbí òun bẹ́ẹ̀ o.
Thank you.